ọjọ́ ayọ̀ rẹ. Jó 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 ọ̀rọ̀ rẹ di jó 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 ọ̀rọ̀ rẹ dayọ̀. Ọmọọba Adébáyọ̀ Ògúnmọ́sà ṣàmájó ṣàmáyọ̀ ṣàmámi lélẹ́lẹ́lẹ́ ṣàmájó ṣàmáyọ̀ ṣàmámi lélẹ́lẹ́lẹ́. Ọdún yìí bá ọ láyé a dúpẹ́ o. Ọdún yìí bá ọ láyé a dúpẹ́ o. Wájò wájò ọdún yìí ọdún ayọ̀ ni. Happy birthday Adébáyọ̀, happy birthday ọmọ Ògúnmọ́sà. Wájò wájò ẹ̀mí rẹ̀ á ṣọ̀pọ̀ ẹ̀ o. Ìfẹ́ ta ni àwa fi wà láyé? Ìfẹ́ Jésù làwa fi wà láyé. Ìfẹ́ ta ni àwa fi wà láyé? Ìfẹ́ Jésù làwa fi wà láyé. Ta ló yẹ ká fọpẹ́ fún? Jésù ni ká fọpẹ́ fún. Jésù ni ká fọpẹ́ fún. Ó ti yá. Jésù ni ká fọpẹ́ fún. Prince Báyọ̀ Jésù ni ká fọpẹ́ fún. ọmọ Ògúnmọ́sà Jésù ni ká fọpẹ́ fún. àbá ọdúpẹ́. Jésù ni ká fọpẹ́ fún. Ọpẹ́ ọjọ́ ìbí Jésù ni ká fọpẹ́ fún. gbogbo ilé Jésù ni ká fọpẹ́ fún. wọ́n bá ọdúpẹ́. Jésù ni ká fọpẹ́ fún. Èmi lẹ́kan Jésù ni ká fọpẹ́ fún. Ògúnmọ́sà Jésù ni ká fọpẹ́ fún. àríyá flavour Jésù ni ká fọpẹ́ fún. mo bá ọdúpẹ́. Jésù ni ká fọpẹ́ fún. Ta ló yẹ ká fọpẹ́ fún? Jésù ni ká fọpẹ́ fún. Ká fòrí balẹ̀ fún. Ká fà àyà balẹ̀ fún. Ká fòrí balẹ̀ fún. Ká fà àyà balẹ̀ fún. Lórí fẹ́ Jésù la fi wà láyé yìí. Báyọ̀ kú ọdún. Kú ọdún kú ọdún o. Àbá ọjọ́ àbá ọyọ́. Báyọ̀ kú ọdún. Kú ọdún kú ọdún o. Àbá ọjọ́ àbá ọyọ́. Aláṣẹ Links Forwarding UK Limited, aláṣẹ Option X Global Investment Limited, ọmọ bàbá lọ́rọ̀ Ògúnmọ́sà ṣàmàdá kọjọ́kọjọ́. Báyọ̀ kú Kú ọdún kú ọdún kú ọdún o. Àbá ọjọ́ àbá ọyọ́. Àbá ọjọ́ àbá ọyọ́. ọdún yìí tó bá ọ láyé ó bá ọ láyé ọpẹ́ fọ́lọ́run. Prince Báyọ̀ ọmọ Ògúnmọ́sà Wá ṣe púpọ̀ ọdún láyé. wá ṣe púpọ̀ ọdún láyé. Wá ṣe púpọ̀ ọdún láyé. Prince Adébáyọ̀ ọmọ Ògúnmọ́sà Wá ṣe púpọ̀ ọdún láyé. Princess Ọlájùmọ̀kẹ́ ló ní kí ọ. Wá ṣe púpọ̀ ọdún láyé. Princess Títílayọ̀ ń bá ọ dúpẹ́. Wá ṣe púpọ̀ ọdún láyé. Rosemary àti Jackson wọ́n ní kí ọ. Wá ṣe púpọ̀ ọdún láyé. Bánkẹ́ ń kí ọ, Oprah ń kí ọ bàbá. Wá ṣe púpọ̀ ọdún láyé. Benson bàbá ó ń bá ọ dúpẹ́. Wá ṣe púpọ̀ ọdún láyé. Lẹ́kan Ògúnmọ́sà àríyá flavour. Wá ṣe púpọ̀ ọdún láyé. Mo kí ọ dáadáa ẹ̀gbọ́n mi dáadáa. Wá ṣe púpọ̀ ọdún láyé. Links Forwarding UK Limited.
all your shipping and cargo services. Please forwarding UK Limited. Kí lẹrù tẹ́ fẹ́ gbé? Ṣé mọ́tò lẹ fẹ́ gbé? Kí lẹrù tẹ́ fẹ́ gbé? Èrè kọ́lé lẹ fẹ́ gbé? Please forwarding ẹ̀jẹ̀ lọ. Option X, Option X, Option X, Global Investment Limited. Lábẹ́ aláṣẹ Prince Bayo ọmọ Ògúnmáṣà. Option X, Option X, Option X, Global Investment Limited. ẹ kàn sí Prince Bayo ọmọ Ògúnmáṣà. For trucking, for property investment, for car sale and service, call Option X, Global Investment Limited. Call Option X, Global Investment Limited. Option X, Option X, Option X, Global Investment Limited. Happy birthday, Prince Adebayo. Oya Àríyá flavour. Àríyá ọmọ tó ní flavour. A flavour for every occasion. Ọmọ bàbá Josh ní Bariga. Àríyá flavour. Flavour. Ẹ bá mi kí ẹ̀gbọ́n mi Mr. Adébáyọ̀ ọmọ Ògúnmáṣà. Àríyá flavour. Happy birthday to you, Prince Bayo Ògúnmáṣà, CEO Nix Forwarding UK Limited, CEO Option X Global Investment Limited. We wish you long life and prosperity. EPP.